ìgbẹ́jọ́ Abdulrahman Bello afurasí tó pa Hafsot Lawal bó ṣe ń lọ nílọrin lónìí rèé. Ìgbẹ́jọ́ Abdulrahman Bello àti àwọn mẹ́rin míì tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n máa ṣekú pa ọ̀dọ́mọbìnrin kan Hafsot Lawal ó máa ń wáyé lọ́wọ́ o nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Amòfin àgbà fún ìpínlẹ̀ Kwara tó tún jẹ́ kọmíṣánná fún ètò ìdájọ́ Senior Ibrahim òun ló síwájú àwọn agbẹjọ́rò BFB Aláyà DT Adeleke láti sojú ìjọba ìpínlẹ̀ Kwara níbi ìgbẹ́jọ́ náà. Ọjọ́ 21 oṣù karùn-ún òun ni ìgbẹ́jọ́ máa wáyé kẹ́yìn. Tá ò bá gbàgbé ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá Ayọ̀délé Àṣìṣì tó máa ń ṣe àmójútó ìwádìí ọ̀hún ó máa ṣàlàyé fún ilé ẹjọ́ o ní ọjọ́ 22 oṣù kejì pé ìkọlùwádìí wọ́n máa lọ sílé Abdulrahman Bello tí wọ́n sì bá yẹtí tó jẹ́ ti Hafsot Lawal wọ́n tún bá bàtà rẹ̀ ìwé oògùn pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Hafsot Lawal wọ́n máa bá ní ilé rẹ̀ o. Inspector Àṣìṣì ó wá ṣe àgbékalẹ̀ fọ́nrán ọ̀rọ̀ tí wọ́n gbà lẹ́nu Abdulrahman Bello lásìkò ìwádìí o tí agbẹjọ́rò ìjọba tó tún jẹ́ kọmíṣánná fẹ́tò ìdájọ́ Senior Ibrahim tó wá rọ adájọ́ o láti gba fọ́nrán náà wọlé o gẹ́gẹ́ bí ẹ̀rí. Adájọ́ sì gba fọ́nrán náà wọlé o gẹ́gẹ́ bí ẹ̀rí. Lẹ́yìn náà ó ní wọ́n máa ṣàfihàn fọ́nrán tí wọ́n fi gba ohùn àti àwòrán Abdulrahman Bello kalẹ̀ fún ilé ẹjọ́ o. Nínú fọ́nrán náà tí wọ́n ṣàfihàn nílé ẹjọ́ Abdulrahman Bello ó mà sọ wípé òun àti Hafsot Lawal àwọn pàdé lórí ẹ̀rọ ayélujára táwọn sì jọ ń sọ̀rọ̀ láti fi ara wọn o. Ó ti pẹ́ tí Hafsot tó máa ti ń ṣèlérí fún mi pé òun máa wá kí mi nílé. Ó ní lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ náà tó máa wáyé o Hafsot ó wá sí ilé òun tó sì sọ wípé ebi máa ń pa òun bó ṣe dé o tí òun sì lọ ra oúnjẹ fún un. Ó wá sọ wípé lẹ́yìn tó máa jẹun tán ń làwọn jọ ní ìbálòpọ̀ àmọ́ tó máa dákú o lẹ́yìn ìbálòpọ̀ náà nítorí pé mi ò lè dá òkú rẹ̀ gbé jáde. Ó ní mo fi kún òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ o mo sì gé ọwọ́ rẹ̀ méjèèjì láti fi ṣe oògùn owó ni o. Àṣìṣì mà tún sọ fún ilé ẹjọ́ pé ìdí tí àwọn ọlọ́pàá fi mú àwọn mẹ́rin tó mọ̀ kù tí wọ́n jọ ń jẹ́jọ́ o ó mà ní wípé ìwádìí fi hàn pé wọ́n mà ní ìbáṣepọ̀ pẹ̀lú Abdulrahman àti pé àwọn ló ń pè é jù lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. kọ́lọ́run ọba Elédùmarè kó má jẹ́ kọ́mọ èmi àti kó má jẹ́ ó kọ́ sọ́wọ́ àwọn agbénipa o. àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀ a kú gbìyànjú Ọlọ́run dé gbìyànjú èmi àti yín ládé o.